Ìjàngbọ̀n ń bọ̀ o nílé Ìlọrin. Gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò Alhaji Oriyomi Hamzat sọ pé òun yóò gbé ètò ńlá kan lọ sílùú Ìlọrin níbi tí àwọn ènìyàn yóò ti láǹfààní láti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fáwọn ọmọ wọn láti fi mọ̀ bóyá ọmọ ọkọ ni tàbí ọmọ ọkùnrin míì tí ìyàwó ilé bá ń ṣe sùnlé yàtọ̀ sí ọkọ tó fẹ́ níṣu lọ́kà. Àyẹ̀wò yìí náà ni àwọn olóyìnbó ń pè ní DNA test. Òun sì ni Oriyomi Hamzat sọ pé òun fẹ́ fún wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn pàtàkì lọ́fẹ̀ẹ́ nílùú Ìlọrin. Ọ̀rọ̀ balẹ̀ adìkàyà bó ti ṣe sọ làwọn ènìyàn ti ń gbé kiri pàápàá lórí ìkànnì X ìyẹn Twitter tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìwé ìròyìn Guardian náà gbé wọn ní Oriyomi Hamzat ń bọ̀ nílùú Ìlọrin. Ohun tó sì fẹ́ wá ṣe náà ni láti fún àwọn ènìyàn láǹfààní láti ṣe DNA fáwọn ọmọ wọn èyí tí yóò fún àwọn lọ́kọláya nílùú Ìlọrin láǹfààní láti mọ àwọn ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ arálóbámibí. Tẹ́ ò bá gbàgbé orí rédíò Àgídìgbo FM nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ló ti máa ń ṣe ètò kọ́kọ́rọ́ alátẹ. Oríṣiríṣi àṣírí làwọn ènìyàn máa ń wá tú lórí prógráàmù yìí o pàápàá láàrin lọ́kọláya níbi táwọn ènìyàn ti máa ń gbé ẹnu sí máìkì dáadáa. Ohun tí tẹlifíṣàn yìí gbọ́ náà ni pé lórílẹ̀‐èdè àgbáyé lónìí wọ́n ní yàtọ̀ sí orílẹ̀‐èdè Jamaica nọ́mbà 2 ní Nàìjíríà wà o níbi tí ọ̀rọ̀ DNA test ti máa ń wáyé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ènìyàn sì máa ń bára wọn wọ̀ dáadáa. Nínú ìwádìí ìwé ìròyìn Guardian lọ́dún tó kọjá ló ti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìpínlẹ̀ Èkó ni wàhálà fàmífà ọ́ èmi kọ́ ni mo nà ọmọ gbé ọmọ ẹ lọ fún ẹni tó ní máa ti ń wáyé jù. Nígbà tí ìpínlẹ̀ Ọ̀yọ́ sì kejì tí ìpínlẹ̀ Ògùn sì tẹ̀lé Àbújá náà kò gbẹ́yìn o. Bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ Rivers náà wà lára àwọn ìpínlẹ̀ tí wàhálà DNA ti ń ṣẹlẹ̀ níbẹ̀ rẹpẹtẹ. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó ẹ máa wò ó.